Ọlọ́run mọ̀ sí ń wo àmọ̀ dúpẹ́ o gbogbo ẹ̀yin followers wa láti Nàìjíríà títí dé diaspora o ọkàn yín ó balẹ̀ wàhálà tẹ́ ń ṣe lórí ilẹ̀ Yorùbá kò ní í bàjẹ́ ẹ ní í ṣe wàhálà lásán ẹ kéré òkú wálé Ọlọ́run Èdùmàrè yóò gbàdúrà yín o yóò dọ̀mọ́ yín sí ẹgbọ́n táwọn ọba wa sọ àwọn ọba wa ti jí àwọn ọba wa ti ń sùn wọ́n ti jí ìbá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Èdùmàrè tó jí àwọn ọba wa tí ò jẹ́ pa gbogbo àwọn ilé tí ò jẹ́ pa ilẹ̀ Yorùbá run káwọn ọba wa ó tó jí ẹgbọ́n tí Ìgbòho sọ nígbà pé Ìgbòho ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ó ní ẹ̀yin ọba bẹ́ẹ̀ bá ti dúró àwa náà ti dúró a ti dúró pẹ̀lú yín a ò sì ní dójú tì yín ẹ bá mi kí Ìgbòho ṣá Ìgbòho gbè Ìgbòho gbà Ìgbòho gbè Ìgbòho gbà Ìgbòho gbè Ìgbòho gbà Ìgbòho gbà owó bàbá Dami ẹkùn ọkọ Fúlàní ẹ bá mi kí Ìgbòho ṣá ẹ̀yin ọba wa náà ìrùkẹ́ ló dókin ni o adé òpè lórí yín ẹ ò ní kú láéláéláé bẹ́ẹ̀ ti dúró tì ní Yorùbá Ọlọ́run bá mi dúró tì tìletìle tọmọtọmọ lórúkọ Jésù ẹ̀mí téèyàn sì fi ń gbàbọ̀dẹ̀ kò ní wọnú ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá o ẹ bá mi pé ètò ìkọ́ kárí káàkiri gbogbo àgbáyé ẹ bá mi kí Ìgbòho òòṣà 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 owó bàbá Dami.